Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gba àdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ pa wá mọ́, tí ẹ mú wa rí oṣù tuntun. A dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti rí ìbẹ̀rẹ̀ oṣù yìí. A sì dúpẹ́ nítorí pé ẹ ò mú wa làjà lórúkọ Jésù. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí ẹ ò gbéyẹ̀wò lẹ́yìn tó bá ti gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsì jáde. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín. Kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́yìn? Àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò sọ wípé ìhà ta ni ó wà? Ìwé ọ̀run ṣíṣí láti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè. Àkòrí sọ wípé ìhà ta ni ó wà? Àkọ́sórí ní àwọn mú nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. Ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà ní ìgbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. Nígbà tí a ó mú bíbélì kíkà nínú ìwé Éfésù kan náà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkejìdínlógún tí ó kà báyìí pé lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ lè kọ ojú ìjà sí àrékérekè Sátánì, nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa bá ja ìjàkadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè dúró tiri ní ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán tí ẹ sì dúró, ẹ dúró. Nítorí náà lẹ́yìn tí ẹ ti fi àmùrè òtítọ́ di ẹ̀gbẹ́ yín, tí ẹ sì ti di ìgbàhà òdodo ní ìmọ́ra, tí ẹ sì fi ìmúra ìhìnrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Lékè gbogbo rẹ̀ ẹ mú àpáta ìgbàgbọ́, nípa èyí tí ẹ̀yin ò lè máa fi paná gbogbo ọfà iná ẹni ibi nì, kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti idà ẹ̀mí tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Pẹ̀lú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ ni kí ẹ máa gbàdúrà nígbà gbogbo nínú ẹ̀mí, kí ẹ sì máa ṣọ́ra sí nínú ìdúróṣinṣin gbogbo àti ẹ̀bẹ̀ fún gbogbo ènìyàn mímọ́. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa lónìí. Àwọn ẹ̀dá ènìyàn a máa kojú oríṣiríṣi ogun láti ìgbà ìlóyún wọn títí dé ọjọ́ tí wọ́n fi ayé sílẹ̀. Genesis orí ìkejìdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n ó sọ pé nígbà tí obìnrin bá fẹ́ bímọ, ó rọbí. Lẹ́yìn tí ó bá bímọ, ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí ní kojú ọ̀tá oríṣiríṣi, mímọ́ àti àìmọ́. Nínú Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínlógójì, Jésù Kristi fúnra rẹ̀ sọ pé àwọn ará ilé ènìyàn ni ọ̀tá rẹ̀. Bí Olúwa bá fi gbogbo àwọn ọ̀tá, ẹbí àti ọ̀rẹ́ tí ó fẹ́ kí o kú ní kékeré hàn ọ́, yóò yà ọ́ lẹ́nu. Ṣùgbọ́n Ọlọ́run ṣeun tí ó yè. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀tá ilé, ó lè jẹ́ bàbá rẹ, kódà ìyá rẹ. Bí o kò bá gbàgbọ́ pé àwọn òbí lè jẹ́ ọ̀tá ọmọ wọn, ka Genesis orí ìkẹtàdínlọ́gbọ̀n níbi tí ìwọ yóò ti rí bí ìyá ṣe dìtẹ̀ mọ́ ọmọ rẹ̀ tí ó sì dùn ún ní àwọn ìbùkún rẹ̀. Mo ti máa ń wòye nípa ìgbà tí Ọlọ́run sọ fún Abraham pé kí ó fi Ísákì rúbọ sí òun, tí Ísákì béèrè ibi tí ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun wà. Kàkà kí bàbá rẹ̀ sọ òtítọ́ fún, ó wí pé Ọlọ́run yóò pèsè. Ísákì ti lè wò yíká pẹ̀lú ìyàlẹ́nu bí bàbá rẹ̀ ti ń dì í lókun pé àṣé èmi ni àgbò. Àwọn àna ń kọ́. Ka ìwé Sámúẹ́lì kìíní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìwọ yóò sì rí ọkùnrin kan, ọba Sọ́ọ̀lù, tí a ṣe àpèjúwe rẹ̀
gẹ́gẹ́ bí ọ̀tá ọkọ ọmọ rẹ̀ Dáfídì. Ìyẹn kí a má ti sọ nípa àwọn àjẹ́ àti oṣó, ìjọba àti agbára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìlá. Nínú ìjàkadì yìí, àwọn ẹgbẹ́ ogun méjì ni ó ń jà fún ọkàn ènìyàn. O lè pinnu láti wà ní ìhà pẹ̀lú àwọn ọmọ ogun ọ̀run tàbí àwọn ọmọ ogun èṣù. O kò lè dá wà o. Ohun tí yóò sọ ìhà tí o mú ni àwọn ìwà àti ìṣe rẹ. Tí o bá mú Ọlọ́run, á jẹ́ pé ìwọ yóò ta kété sí ẹ̀ṣẹ̀ kí o sì dìrọ̀ mọ́ Jésù Kristi lójoojúmọ́. Ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwọ yóò gbàdúrà, ka Bíbélì rẹ, jẹ́rìí kí o sì máa ṣe ohun gbogbo tí ó ń retí lọ́wọ́ rẹ lójoojúmọ́. Àwọn tí ó mú ìhà èṣù, wọ́n ń gbé nínú ìdarí ẹran ara, wọ́n sì ń dẹ́ṣẹ̀. Fún àwọn tó ń bá jìnnà sí ẹ̀ṣẹ̀, wọn yóò padà di aṣẹ́gun, wọn yóò sì dé ọ̀run rere ní ìkẹyìn. Ìwé Ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún. Nígbà tí àwọn tó dẹ́ṣẹ̀ yóò parí sí adágún iná pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Ìwé Mátíù orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànléníogójì. Èyí tí o fẹ́ yàn wà nínú àwọn iṣẹ́ rẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Ṣe àgbéyẹ̀wò ayé rẹ kí o sì jẹ́ olóòótọ́ sí ara rẹ. Ǹjẹ́ ìhà Jésù Kristi ni o wà bí tàbí èṣù? Ǹjẹ́ ìhà Jésù Kristi ni o wà bí tàbí èṣù? Kí Olúwa Ọlọ́run kí ó ṣàánú fún wa kí a lè wà ní ìhà ẹ̀. Olúwabùkọ́lá aya kó ni èmi jẹ́ ìyá rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ìyẹn ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a tún máa pàdé ní ọ̀la, ó dàbọ̀.